والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. موكي بابا يعقوب عبد الباقي محمد حفظه الله ورعاه. بابا وزير وليوبا موكي بكو ẹ̀kọ́ àdótì wa ẹ̀kọ́ àdótì ẹ̀sìn Ọlọ́run wọn ò lè fi ilẹ̀. Mo kí bàbá wa tí mo ti ń gba atẹ́gùn mímọ̀ lára wọn látẹ̀lé. Nígbà tẹ́ ti kọ́ àwọn àfọ́ àwa ní lóga, àwa náà dọ́mọ tó nínú. Ọlọ́run má ṣe máa ṣe dáadáa fún mi. Mo kí bàbá wa Àmọ́gé mẹ́sìn. Òní ilé ìgbẹ́ náà ṣẹ̀ṣẹ̀ rí wọn. Ó yẹ pé èmi náà kọ́kọ́ ọjọ́ táwọn náà ṣẹ̀ṣẹ̀ rí wọn níwò mi wọ̀. Ọlọ́run má ṣe máa fi san ilẹ̀ sàn. Mo kí bàbá wa Fadilati Dr. Nurudeen, àwọn tí wá sálámà sí mi lókun ọ̀sán. Kódà níbi tí mi gbàlejò èèyàn sí rí ni mo gbàlejò wọn sí lọ́wọ́. Ọlọ́run kan ṣàbà mi san ilẹ̀ sàn. Mo kí gbogbo ẹ̀yin àfa wa. Mo kí Dr. Qasim, Dr. Muhyiddin Salahuddin tí Ògbómọ̀ṣọ́ wọ́n ti máa ń sọ̀rọ̀ yìí dáadáa. Ẹlẹ́jọ́kù. Ọlọ́pàá wọn ṣàjà ní ọgbẹ́ yìí. Mo kí bàbá wa tí wọ́n fi àwọ̀ ní ìdókòó dáa fún ìdókòólẹ̀ wa yìí. Ọlọ́pàá ṣàjà ní sáyẹ́lẹ̀ sọ̀rọ̀. Ọlọ́run ṣe oore fún wo púpọ̀. Oore tọ́lọ̀ ń ṣe fún wo pọ̀ gan. Tí gbogbo àwa àlú tó kù tá à ń jowó ẹ̀ tá à ń bẹ lọ́wọ́ kó ṣe bẹ́ẹ̀ fún wa. Bẹ́ẹ̀ bá jẹ́ oníṣúfì ní wò, alùsùn náà mi nínú mi. Oníṣúfì wò, alùsùn náà mi nínú mi tí wọ́n tún máa sọ bí ẹ̀sìn ti ẹ̀ lé. Nítorí pé tí àwọn tó mọ̀ ní súfì lọ́dọ̀ tí wọ́n bẹ́ẹ̀ bá rí ẹ̀dá olówó ọlọ́gbọ́n àwọn ilé ti wá. Torí bẹ́ẹ̀, mo Ọlọ́run ṣàánú wò pọ̀. Báwọn wọ òyìnbó lónìí, èmi àtàwọn tá a jọ wà nínú ọkọ̀. Àwa jọ ń sọ̀rọ̀ pé ṣé wọ́n máa ṣe máa lùdì ní Ìwó náà. Wọ́n ní àwọn a máa ṣe ṣùgbọ́n wọ́n ní àti ọjọ́ tí àwọn ilé ìta àmọ́ wọ́n ní ọ̀jọ́ wọ́n ní ọ̀jọ́ rárá. Lẹ́bi mọ̀ pé Ọlọ́run ṣàánú òwe Ọlọ́run ní kí ọgbà jẹ́. Ó kí ọ̀gá wa láti ayé kò tọ́. Èmi wọ́n wá débi. Wọ́n ti wá mi lọ hòtẹ́ẹ̀lì ibi tí mo lọ́ọ̀jì sí. Wọn ò bá mi ń bẹ̀, wọ́n tún wá mi wá bí. Àwọn náà sì rí mi rí pẹ̀lú lọ́jọ́ àkọ́kọ́. Wọ́n wá ń wò báwọn fẹ́ wo kíní èmi náà ni. Wọ́n ṣe pé báyìí náà ni bí ènìyàn kà. Wọ́n bá mi sẹ́yìn lẹ́sìn náà. Mo kí Mufti Am fún gbogbo ilẹ̀ Yorùbá. Mo kí wọn. Wọ́n sì kí kú oríire. Tí ọba máa rí báyìí, mo gbẹ́ni tí ń ṣe dáadáa ò ní múra sí i. Tí ọba rí báyìí, iṣẹ́ rí ọmọ súnyàn ṣe tí ẹ̀san ọba máa dé káyé rí. Mo kí yé gan mo sì kí kú oríire. Ìgbàgbọ́ tèmi ni pé èdè tọ́lọ̀ ń ṣe yìí rí gẹ́gẹ́ bí nǹkan ẹ̀kan tún rí gẹ́gẹ́ bí ìpèníjà láti ṣiṣẹ́ sí i. Torí pé kíní kan lẹ ṣe tọ́lọ̀ bíbélé yìí san ilé san. Ẹ sì mọ̀ bùkátà sí bí náà ṣe wá sí fún yín. Ẹ mọ̀ pé tẹ́ ẹ bá tún múra sí ẹ̀san tó tún jù báyìí lọ bẹ́ẹ̀. Ìyẹn ò ní jẹ́ kí wàhálà wá pọ̀ lórí pàǹfọ̀n yín márùn. Torí pé ẹni tó rọ̀ jẹ́ dáadáa ni yín. Ọlọ́run bá lè kí ọlá kò ní gba bẹ́ẹ̀ lọ́wọ́ yín. Ọlọ́run ó sì di ẹ̀ máa ṣe. Mo wá kí gbogbo àwa àwọ̀ òkú wa kú oríire. Nítorí bí wa kú oríire ni pé ẹni tí ò sí ní wo yìí ò sí bá a máa ń tara wa lókun náà sọ wa àwa náà kéwú pọ̀ mọ́ o. Tòmátòrò táwa ní ni pé gbogbo àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ wa ìgbélé. Gbogbo àwọn pàràfíṣà wa wọ́n bẹ Kánò, wọ́n wà ní Kaduna, wọ́n wà ní Jos, wọ́n wà káàkiri. Àwọn dàkátìrà wa wọ́n wà lẹ́kọ̀ọ́, wọ́n wà Ìbàdàn, bẹ́ẹ̀ náà wà káàkiri tọ́lọ̀ kẹwàá pọ̀ gan. Ṣùgbọ́n fún wọn wálé. Wọ́n lè mí yìí náà kò jọ bí ìgbà tí wọ́n fi jáwé ìgbé ìrìn.
ẹni pé ẹ wá wò ní ìsìn pèpè náà kéré ṣé ní òní fún ìyàjú láti pé kọ́lọ̀ ń sàánú èèyàn ṣé àgbẹ́ni tí bá tún wá rí rú tí ojú tèmi rí gbogbo wọn lọ ṣé kébì náà tún wá lọ kábọ̀ mọ̀ mi lé mọ̀ ọ̀ ìkẹ́tọ́lọ̀ ṣe fẹ́ yẹ pé bẹ́ẹ̀ ti ń kẹ́kọ̀ọ́ wálé àánú ni ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ti ń kẹ́kọ̀ọ́ tẹ̀ wálé ẹ̀ ń fàyè gbára ayé ó di méjì ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ti ń kẹ́kọ̀ọ́ tẹ̀ wálé tẹ̀ ń fàyè gbára ayé ẹ̀ ń fi ìfẹ́ bára ayé lò ìdí èrò tí mo wá mo rí tó ṣe mí lé mọ̀ tí ò kọ́ mọ̀ lẹ̀ Yorùbá kí nìkan náà ni pé nínú ìṣọ̀kan mo rí pé Tìjàníyà wà ńbẹ̀ Kọ̀dìríyà wà ńbẹ̀ Sàlàfíyà wà ńbẹ̀ Mọ̀rkàzí wà ńbẹ̀ Àdàbí wà ńbẹ̀ gbogbo ẹ̀ ló wà ńbẹ̀ pátá Sùmùrà wà ńbẹ̀ kò sí tí ò sí ńbẹ̀ àjọṣepọ̀ wa dámọ́rán ìlú tó rí bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá ò tó nǹkan o wọ́n ti rí nìyẹn o so àwọn nǹkan tó jẹ́ kí àwọn àṣeyọrí yẹn máa pọ̀ nìyẹn so ẹ sì ti rí ẹwù bàbá wa wọ́n jókòó yìí ní ìsìn bí wọ́n ṣe ń ti ẹ̀yìn sọ̀rọ̀tò fàájì sẹ́yìn àgbàlagbà ẹ̀ẹ̀kọ́ ẹni à ń ṣe náà ni à ń sàánú ilé àsàánú ilé náà ni àwọn sàánú ilé èwo ni kí lábẹ́ yìí ṣe ebi káfífẹ́ bára wa lò kárọ̀ náà lọ ni torí bẹ́ẹ̀ irú ìfẹ́ tí ń bẹ ń wò yìí láàrin àwọn àfa àtàwọn ẹlẹ́sìn Ọlọ́run kó bá wa fi sí gbogbo òlú yìí ẹlẹ́ẹ̀kejì àdúrà mi ni pé irú Olúwo Ọlọ́run jẹ́ wọ́n pọ̀lú ọba ó ti jẹ́ nìyẹn o tẹ́rẹ́ yìí tẹ́lẹ̀ àpé bẹ́ẹ̀ bá ní nǹkan kò lè mọ iye ẹ̀ ẹ̀yin lẹ́ni Olúwo kò dé ẹ mọ iye ẹ̀ ẹ mọ yìí tẹ́ ẹ ní o Ọlọ́run ní kí ọkọ sọnù abákọ́sọ lọ́wọ́ èèyàn lè yóò tó mọ iye ẹ̀ ṣùgbọ́n lágbẹ́ Ọlọ́run ní ẹ̀ ní mọ iye ẹ̀ ti mọ iye Ọlọ́run ní kí ẹ mọ̀ Ọlọ́run ó wà fún wọn kárí gbogbo ilẹ̀ Yorùbá bí Olúwo bá kárí ilẹ̀ Yorùbá ẹ gbàgbé ẹ̀ kò sí ìgbàkan mọ́ Ọlọ́run fún apányányán nù sọ̀tòrí bẹ́ẹ̀ Ọlọ́run máa pa Olúwo fún wa Ọlọ́run bá wa kù wọ́n lẹ́nu mo wí kí ní kankan bá bẹ̀ lẹ́ẹ̀kan tẹ́ máa ṣàtọ́gbọ̀n ọ̀rọ̀ ẹni bá lọ ájì tá a dé yìí yóò mọ̀ pé Ọlọ́run fún wa lọ́ba ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan náà gbogbo àwa tó kù kí sẹ́yìn ẹ̀ pé ọba wa ni bàbá àbá kí sẹ́yìn ẹ̀ wọ́n èmi tó tòsí lẹ́yìn rẹ̀ àwọn Sáúdì wọ́n ní amọ́ba wa wá ìní ìgbà ìní ìgbà àmúdà òun náà ní ẹ kìí ṣe báwọn mi ò sí ń bẹ̀ ṣùgbọ́n kò ṣe é sọ kò ní èyí tó ṣe é sọ kò nínú gbogbo wa tòsí lẹ́yìn ọkàn sì balẹ̀ kálukú kágbádá múra ni là ń tẹ̀lé káàkiri torí bóun ló ṣe é tẹ̀lé ó ní ìròyìn tá a lè fi tẹ̀lé ó lọ́rọ̀ ẹnu tá a lè fi tẹ̀lé ó ní ìṣesí tá a lè fi tẹ̀lé ó ní ìwà tá a lè fi tẹ̀lé ó tún ní ká tó tọ̀ rẹ tá a lè fi tẹ̀lé nínú ọba tí mo bá pàdé ní àìsàn tí mo lọ yìí Olúwo nìkan lẹ́ẹ̀ ní bá ń ròyìn ẹ̀ níbi ròyìn ẹ̀ kìí sì ṣe kó níjà àwọn yòókù lọ ó lẹ́ẹ̀mí dáadáa jù wọ́n lọ sọ̀tòrí bẹ́ẹ̀ Ọlọ́run kan ló fún wa mú tí Ọlọ́run jẹ́ ẹ̀ṣẹ́ fẹ́ àdúrà àdèmí fún yín gbogbo àwọn tá a jókòó àpá ayẹ́rẹ́ nínú inú tí yín náà ṣe ń dùn Ọlọ́run wà níbi ọ̀tẹ̀ fún Ọlọ́run jẹ́ ẹ̀ṣẹ́ fẹ́ èmi ò mọ̀ fún wọn máa dá wákà pọ̀ léwo ó dà mọ̀ pé wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ máa wò pé bí súnà bá ti pọ̀ jù wọ́n èyí dá wákà èdè kọ́kọ́ ọ̀wá bàbá àlùfáà náà ló ní ká gbádùn ara wa ètò ní ilẹ̀kùn lọ́la onídẹ̀kùn lọ́la gbogbo tó jẹ́ ìdùnnú òní onídẹ̀kùn lọ́la. Ikú òjijì tí wọlé ọ̀la, àwọn òjijì tí wọ́n máa rọ́ṣẹ̀ o, òun kò sówó kò sàlàfíà, oníwọ̀nù ayé yìí. Bẹ́ẹ̀ máa ní jẹ́yìn, bẹ́ẹ̀ máa ní jẹ́yìn, wọ́n máa ń kí ìgbé wèrè.
Muhammad lẹ́yìn àmín. Má bá yín níbẹ̀ àmín. Má bomi lójú yìí àmín. Ìbànújẹ́ kì í jẹ́ mi ogún. Má bá yín níbẹ̀ àmín. ربنا عز أكبر الله adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run àti bàbá wa tí imam tìlú